òkú ọdún gan ni. ìyẹn ló wá ní wípé Àlàó mọ̀sọ́lí àlà. Àlàó mọ̀sọ́lí àlà aláṣẹ ìdìná Muhammadu. Àlàó mọ̀sọ́lí àlà. Àlàó mọ̀sọ́lí àlà. Àlàó mọ̀sọ́lí àlà. Aláṣẹ ìdìná Muhammadu. Àlàó mọ̀sọ́lí àlà. Alájọ lọ́jọ́ ìbí ló gbóhùn sókè ó wá sọ wípé ìwọ máa fa sàlátù ránṣẹ́ o. ìwọ máa fa sàlátù ránṣẹ́. ìwọ máa fa sàlátù ránṣẹ́ o. ìwọ máa fa sàlátù ránṣẹ́. ìgbà tá ò jọ máa gbé tá ò jọ máa gbé tá ò jọ máa gbé Mẹ́dínà. ìwọ máa fa sàlátù ránṣẹ́. Honorable tún sọ pé àsálàtù ni màá ṣe títí ayé mi o. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa ṣìnà. Muhammad ni máa tẹ̀lé kí má bàa ṣìnà láyé. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa ṣìnà. Muhammad ni máa tẹ̀lé kí má bàa ṣìnà. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa ṣìnà. Alájà fi sọkún ọdún o. Àánú Ọlọ́run ló mú ọ wà láyé. Àánú lórí gbà. Àánú lórí gbà. Alájì àfíìsì. Ọlọ́wọ́ oríjọ pẹ́ bèbí. Màí ṣe tẹyẹ̀kẹ́yẹ̀. Ọlọ́run ló gbogbo bọ́lẹ̀. Màí ṣe mímọ̀ ọ́ ṣe. Ó ti sọdún èyí láṣẹ Elédùà kò ní já ṣe mọ́. Ó bàbá ní já ṣe mọ́ o. Ó bàbá ní já ṣe mọ́ o. Láṣẹ Elédùà tó láyé o. Ọdún èyí, Ọdún èyí kò ní já ṣe mọ́ o. ó bàbá ní já ṣe mọ́ o. Ó bàbá ní já ṣe mọ́ o. Láṣẹ Elédùà tó láyé o. Ọdún èyí, Ọdún èyí kò ní já ṣe mọ́ o. ó bàbá ní já ṣe mọ́ o. Ó bàbá ní já ṣe mọ́ o. Láṣẹ Elédùà tó láyé o. Ọdún èyí, Ọdún èyí kò ní já ṣe mọ́ o. kò màmá ní já ṣe mọ́ o. Àtàndá o. Ọdún èyí láṣẹ Elédùmarè kò màmá ní já ṣe mọ́. Ọlọ́run ló dá ẹ sí láyé. Ó dá ẹ sí kò dá ẹ fún ìyà ẹ̀jẹ̀ ọpẹ́ ló yẹ fọ́lọ́run ọba. Ọmọ oníṣàgá máa gbọ́ o. Kò í sì kéèyàn ó máa rọ́dún mọ́dún ṣoṣùmọṣù. Bí kò bá ṣe pé Ọlọ́run wà ní tiwa kí ni àbá máa wí. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Alájà fíìsì máa gbọ́ o. Olówó orí alájà Adéjọkẹ́ máa gbóhùn lẹ́nu mi bí mo ṣe fẹ́ bá ọdẹ ilé bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ aládọ́mọwó. Ilé ọmọ aládọ́mọwó. Ọmọ oníṣàgá ni ó. Ọmọ oníṣàgá ni ó. Ọmọ àpọ̀sọ́ ìhìn ìjọba. Ìṣàgá ni ọmọ àpọ̀sọ́ ìhìn ìjagun ọba. Ọmọ aládọ́mọwó. Ṣèbí wọn lọmọ adó àdókù adó àdóyè. Ọmọ aládọ́mọwó gègé ẹkùn máa wọ́n pa. Ṣèbáwọn bàbá tó bí ọlọ́mọ ló ta dó làjẹdó. Adó àmúwá adó ìtàkù. Ọmọ afẹ́pọ̀ wù jẹ́ṣu. Ọmọ afẹ́pọ̀ wù jẹ́ṣu. Ìwọ lọmọ alágbò
mebí wọn lọmọ alágbò dúdú kọ́bọ̀ lọ́jọ́ tó wọnú oko tó di gbogbo nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Mebí wọn lọmọ ewé òhò ní gbàgede. Ìwọ lọmọ abẹ́rẹ́ mẹ́ta. Ọ̀kọ́kọ́ ọ̀kọ́nu eléyìí tó kù ni wọ́n fi wọ́n gbaṣọ nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Àwọn bàbá yìí ló fọ̀pá wa tí wọ́n fẹ̀jẹ̀ wa tí wọ́n fò gèdègèdè ọwọ́ ọ̀hún akọ̀délé iṣẹ́ wí. Ẹ kú ọdún o Àtàndá o ò bá bá mi tẹ́wọ́ àdúrà o kó máa ṣàmì sóhun ẹnu mi bí mo ṣe fẹ́ máa wí láṣọ Ọlọ́run ọba. Ìwọ ò ní bá wọn rí dààmú láyé gbogbo ohun tó wọ́n ń dùn ẹ́ nínú láṣẹ Elédùà kò mà ní dẹkú fún ọ. Iwájú 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 lọ́pọ̀ ibi tí wọ́n sí iwájú iwájú lẹ́ ò máa lọ. Ẹ ò ní wọ́n ń gbé sọnù bí ó ṣe bí ọmọ nílé ayé. Ẹ̀yin ti ṣọdún èyí o èyí tó ń bọ̀ á bá ọ nínú ọlá ńlá nínú ògo nínú ẹ̀kú tí ṣe bálẹ̀ ọ̀wẹ̀ tó bá dọdún tó ń bọ̀ sẹ́ á bá yín nínú oore ọ̀fẹ́ ńlá pẹ̀lú fọkànbalẹ̀ láṣẹ Elédùmarè ọba. Ẹ kú ọdún o tí wọ́n bá níta ni akéwì yìí ẹ sọ fún ọ pé ẹ̀rí àròyé Jésù ni èmi lọmọ onílé ọyẹ́ ọmọ ayé tòdò èmi lọmọ asáwọ ọgbẹ́ kí ẹrọ jòjòyè ọmọdé.